èyí lé o alájọgbélé gún aráalé ẹ̀ pa ó ló ń han oorun sóun létí. àfi bí àwàdà lọ̀rọ̀ ọ̀hún jọ bẹ́ẹ̀ kì í ṣeré rárá nítorí ohun tí àwọn kan kò kà kún nǹkan bàbàrà ló ti dìjà tó sì gbẹ̀mí àwọn kan lọ báyìí. àwọn ọlọ́pàá agbègbè Pennsylvania lórílẹ̀‐èdè Amẹ́ríkà lọ́hùn-ún ti fọwọ́ òfin mú ọ̀gbẹ́ni Robert Wallace tó gún ọ̀rẹ́ rẹ̀ pa lásìkò tíjà bẹ́ sílẹ̀ láàrin wọn. ẹ̀sùn tí ọkùnrin yìí fi kan ọ̀rẹ́ rẹ̀ ọ̀gbẹ́ni Christopher Casey tó fi gbéjà kó lójú ni pé ó máa ń fi bó ṣe ń hanrun lásìkò tó bá ń sùn lọ́wọ́ dí àlàáfíà tòun lọ́wọ́ nígbà gbogbo. Aláròyé gbọ́ pé ẹ̀gbẹ́ ilé kan náà lágbègbè kan náà tí wọ́n ń pè ní Upper Moreland Township nílùú Pennsylvania yìí làwọn méjèèjì yìí jọ ń gbé. ṣùgbọ́n tí Robert máa ń fẹ̀sùn kan ọ̀rẹ́ rẹ̀ pé oorun tó máa ń han lásìkò tó bá ń sùn lọ́wọ́ máa ń dí òun lọ́wọ́ nígbà gbogbo kì í sì jẹ́ kóun pàápàá lè sùn dọ́kàn. ṣùgbọ́n tí Christopher máa ń sọ fún un pé kó bára ẹ̀dà síbì kan. nígbà tó fi máa di ọjọ́ àìkú Sunday ọ̀sẹ̀ tó kọjá yìí ni ọ̀gbẹ́ni Casey tún bẹ̀rẹ̀ sí í han oorun burúkú gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. èyí ló mú kí ọ̀rẹ́ rẹ̀ lọ gbá ilẹ̀kùn mọ́ ọ lórí pé kó dákẹ́ ariwo burúkú tó ń pa látojú oorun rẹ̀. igi kékeré kan ló wà lọ́wọ́ rẹ̀ lásìkò tó ń kìlọ̀ fún ọ̀rẹ́ rẹ̀ yìí. ṣùgbọ́n nígbà tí Casey máa fi jáde síta ọ̀bẹ aṣọ́rò olójú méjì kan ló mú dání làwọn ọ̀rẹ́ méjì yìí bá jọ ń tàùn síra wọn. káwọn èèyàn sì tó mọ ohun tó ṣẹlẹ̀ àwọn méjèèjì ti gún ara wọn yánnayànna. ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni Robert fọ̀bẹ gún olóògbé nígbàyà nígbà tí olóògbé náà ṣe òun pàápàá léṣe. ọ̀gbẹ́ni Christopher Casey yìí kan náà ló sáré pe àwọn agbófinró agbègbè náà wá pé kí wọ́n wá làjà wọn. nígbà táwọn ọlọ́pàá fi máa débẹ̀ ipò tí wọ́n bá olóògbé náà kò dáa ni wọ́n bá sáré gbé àwọn méjèèjì lọ sílé ìwòsàn. ṣùgbọ́n nígbà tí wọ́n fi máa gbé wọn débẹ̀ olóògbé Wallace ti kú pátápátá. àwọn dókítà ní ẹ̀jẹ̀ tó dànù lára olóògbé náà ti pọ̀ jù èyí ló ṣokùnfà ikú rẹ̀ lọ́jọ́ náà. wọ́n gbìyànjú àti ṣètọ́jú ọ̀gbẹ́ni Casey tí ara rẹ̀ sì ti ń yá dáadáa báyìí. alukoro iléeṣẹ́ ọlọ́pàá agbègbè Montgomery County District ọ̀gbẹ́ni Kevin Steele ní àwọn ti rí ọ̀bẹ aṣọ́rò èyí tí ọ̀gbẹ́ni Christopher Casey lò láti fi pa olóògbé náà níbi tó jù ú sí. bákan náà ni wọ́n tún fẹ̀sùn kàn pé ó gbọ́dọ̀ ṣàlàyé ibi tó ti rí irú ọ̀bẹ aṣọ́rò olójú méjì tó fi gbẹ̀mí ọ̀rẹ́ rẹ̀ yìí nítorí ìwádìí wọn fi hàn pé àwọn sọ́jà orílẹ̀-èdè Amẹ́ríkà nìkan ló lẹ́tọ̀ọ́ sírú ọ̀bẹ ọ̀hún. wọ́n ti jù ú sáhàámọ́ àwọn ọlọ́pàá báyìí bẹ́ẹ̀ ni wọ́n sọ pé bílíọ̀nù kan dọ́là lówó tó máa san láti gba béèlì ara rẹ̀. bákan náà ni ọ̀gá ọlọ́pàá agbègbè náà ní ìwádìí àwọn ṣì ń lọ lọ́wọ́ láti mọ ohun tó fàjà àwọn méjèèjì táwọn sì máa fojú ọ̀gbẹ́ni Christopher Casey balẹ̀ ẹjọ́ lẹ́yìn ìwádìí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.